adúpẹ́ fún Ọlọ́run, adúpẹ́ ní ẹ̀kan sí àparí ọpẹ́ pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin fún oore àánú tọ́lọ́bá tó ṣe fún alẹ́ ni ó tún ní ká máa bẹ́lẹ́bẹ́lẹ́ ọba náà ni adúpẹ́ fún ní ìpìlẹ̀ ọba ìlọ́lọ́pẹ́ ní ìparí ọba ìlọ́lọ́pẹ́ àyàn ọlọ́ọ̀bá ìlógo agbàgbọ́ tọkàntọkàn à ń gbára lé lórí gbogbo àdáwọlé wa a ń sì wá àforíjì lọ́dọ̀ rẹ̀ lórí gbogbo ẹ̀ṣẹ̀ wa àti ìtúbá ẹ̀ṣẹ̀ wa lọ́sọ́dọ̀ Ọlọ́ọ̀bá yìí àwa ń bẹ̀ Ọlọ́ọ̀bá kó gba túbá wa kó forí ẹ̀ṣẹ̀ wa jì wá ọba yìí náà là ń wá ìrànlọ́wọ́ rẹ̀ lórí gbogbo àdáwọlé wa ọba yìí là ń wá ìtọ́sọ́nà sí lórí gbogbo ìṣẹ́ wa kọ́lọ́n kó ṣe àlékún ìmọ̀nà wa ọba yìí ó náà máa ń sọ tálákà di ọlọ́rọ̀ ọba yìí ní máa ń sọ ẹni tó wà ní ìnúra tó sọ di ẹni tó wà nínú rọrùn ọba yìí ní máa tú àwọn tí wọ́n wà lẹ́ẹ̀nú gbèkùn á fún wọn lómìnira ọba ètò ní aládòtí ọba ètò ní alárànṣe wọ́n á jẹ́rìí pọ́lọ̀ bá tá ń sọ yọkan ni kò pé méjì kòrógùn ọlọ́ba kan ọba yìí òun náà ni ọba tó dá gbogbo nǹkan ọba yìí lọba tí ń ṣàkóso gbogbo nǹkan tí àwa ẹ̀dẹ́ náà wà ní ẹ̀dá Ọlọ́run àwà nú àwọn nǹkan tí ń ṣàkóso lé lórí ìmọ̀ fún ọlọ́ọ̀bá náà pípọ̀ nípò fún ọlọ́ọ̀bá náà àti wá ń jẹ́rìí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́ọ̀bá Allah ní ṣe òṣìṣẹ́ rẹ̀ ní ṣe olólùfẹ́ ọlọ́ọ̀bá ní ṣe ọ̀rẹ́ ayò ọlọ́ọ̀bá ní ṣe ọlọ́ọ̀bá yìí ọfọ̀kànbalẹ̀ sí Ànábì lórí iṣẹ́ tọ́lọ́ọ̀bá fi rán Ọlọ́run gbé Ànábì dé pẹ̀lú òdodo àti ọ̀nà mọ̀ ẹ̀rí kó máa jẹ́ oníròdùnú kó máa jẹ́ olùṣèkìlọ̀ kó máa jẹ́ olùkùsójú ọ̀nà Ọlọ́run pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run kó sì jẹ́ ìmọ́lẹ̀ tí ń tàn fáráyé ọlọ́ọ̀bá Allah ìkẹ́ ìgẹ̀ rẹ̀ bádẹ́sífà Ànábì Muhammad àforíjì rẹ̀ bádẹ́sífà Ànábì Muhammad gbà àwọn Ànábì Ọlọ́run tí ń ṣe ọ̀nà bá síwájú Ànábì bá sì kẹ́ ìgẹ̀ rẹ̀ fún wọn àwọn ará ilé Ànábì bá sì kẹ́ ìgẹ̀ rẹ̀ fún wọn àwọn sàábí Ànábì bá sì kẹ́ ìgẹ̀ rẹ̀ fún wọn gbogbo àwọn tí wá tẹ̀lé Ànábì ó sì tọ́ bó sì yẹ lẹ́gbà tó ti sọ Ànábì dé Ànábì Ọlọ́run títí tí Ọlọ́run bá tó jogún lẹ́ tí bẹ́ẹ̀ ìrọ̀ Ọlọ́run bá ní yóò sí gbogbo wọn látara bẹ́ ìyọ́nú Ọlọ́run tá ń tọrẹ Ọlọ́run tí kó dórí àwa náà kó dórí àmà àrọmọdọ́mọ wa kọ́lọ́run bá kó gbà á lẹ́rú kójú àna ẹ̀wò wa èyàn Ọlọ́run ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa kí a páyọ̀ Ọlọ́run ìpáyọ̀ Ọlọ́run ọba yìí àǹfààní ńlá ni gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ sórí ire láyé àtọ̀run kò gbọ́dọ̀ fi ìpáyọ̀ Ọlọ́run ọba ṣeré ìpáyọ̀ Ọlọ́run ọba yìí kò láàfin orí ayé àtòrí ọ̀run ìpáyọ̀ Ọlọ́run ọba yìí láàfin rí ayé tọ́tọ́ tó yẹ dúró sí ìbádọ́jọ́ gbìdàlì kíámà gbogbo ẹnikẹ́ni tó bá gbìyànjú láti páyọ̀ Ọlọ́run ọba bó ṣe tó bó ṣe yẹ haqqaqa Allahu lahu fi dunya majdan athira ọlọ́ọ̀bá àríkọọlá a fi ipò mọ́lẹ̀ gbàgbé ọlọ́ọ̀bá mú yẹn débẹ̀ tí a bá pàrọ̀ lọ́wọ́ dáadáa láyé ń gbé bákan tó bá dọjọ́ ìgbéǹdẹ̀ àlìkíyàmà irú ẹni bẹ́ẹ̀ ọlọ́ọ̀bí sínú àpò ìkẹ́ àbí sínú àlìjánà rẹ̀ àbí ọlọ́ọ̀bá àríkọọlá tí ká sórí ire ayé ká sórí ire ọ̀run torí pé al-muttaquna ibadallah àwọn tí a páyọ Ọlọ́run èyẹ rúsìn Ọlọ́run hum alu sa'ada fi dunya wal akhirah àwọn náà ló lórí ayé àtọ̀run tàbá ń wórí ayé àtọ̀run ìpáyọ Ọlọ́run bá náà ẹ̀rẹ̀ ilẹ̀ ayé ń bí àdábá páyọ Ọlọ́run bá orí ìmálẹ̀ Ọlọ́run ni wọ́n wà orí ọ̀nà mọ́lúbà ni wọ́n wà wọ́n ní sínà tó bá dà àlìkíyàmà wọ́n wà ní àlìjẹ́nà àti àwọn àpọ́lẹ̀ òṣìṣẹ́ tọ́nà bó sì fún ilé ìdẹ̀ra jọ́nà lọ níwájú Ọlọ́run tí ó máa jẹ́ ìsànsẹ́ wọn tí wọ́n ṣe torí díẹ̀ ẹ̀yin mùsùlùmí ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wà dámbà sọ̀rọ̀ ẹjẹ́ ayẹra wa olórí ìpayọ̀ Ọlọ́run ìpayọ̀ Ọlọ́run bàbá mẹ́nu lé wa ìpayọ̀ Ọlọ́run ọkọ la jẹ́ pẹ̀lú àyàwó ẹjẹ́ payọ̀ Ọlọ́run lára wọn kíyàwó náà payọ̀ látara ọkọ ẹ̀ òbí la jẹ́
ẹjá páyọ̀ Ọlọ́run látara àwọn ọmọ wa àwọn ọmọ náà ká páyọ̀ Ọlọ́run bá látara àwọn òbí wa olórí la jẹ́ ẹjá páyọ̀ Ọlọ́run látara àwọn ọmọlẹ́yìn wa ọmọlẹ́yìn náà ká páyọ̀ Ọlọ́run látara àwọn olórí wa aládùúgbò sáládùúgbò ẹjá páyọ̀ Ọlọ́run bá láàrin ara wa ẹlẹ́sìn kẹsẹ̀lẹ́sìn kejì èmi jẹ́ mùsùlùmí wọ́n kìí ṣe mùsùlùmí mùsùlùmí ọ̀rọ̀ ní kí n páyọ̀ Ọlọ́run bá látara ẹlòmíì tí kìí ṣe mùsùlùmí gẹ́bí tèmi eléyìí kò dọ̀wọ́ ẹni kọ̀ọ̀kan wa lẹ́ni kí la fẹ́ yẹ̀wò kí la fẹ́ fi bára sọ̀rọ̀ lẹ́ni o náà ni waqafatun ma'a nihayati wa bidayati al-'am al-qamari al-hijri a fẹ́ yẹ̀wò ọdún kan fẹ́ délẹ̀ ọdún kan fẹ́ bẹ̀rẹ̀ àmú mọ̀dọ́ ọdún kan lọ àmú akbala ọdún kan dé ọdún kan lọ ọdún kan wọlé dé ìyẹn ni ọ̀rọ̀ àtàfẹ́ sọ lé ní oníbẹ̀rẹ̀ wá lè bèèrè pé ọdún wo là ń sọ ọdún wo ló lọ ọdún wo ló dé ìdáhùn sí lé ní pé gbogbo ẹnikẹ́ni tó bá máa tàrílì Islam ìtàn Islam agaga tàríkh dáwàtí Muhammadin sallallahu alaihi wasallam ìtàn dáwà nábì ẹ̀rì ọlọ́ọ̀bá Allah ó gbé ànábì dìde gẹ́gẹ́ bí ànábì Ọlọ́run gẹ́gẹ́ bí òṣìṣẹ́ Ọlọ́run bí Makkatal Mukarrama ní Mákà alágbàlẹ̀ ìlú bàbá rẹ̀ nù ìlú láyẹ̀ nù ilé bàbá ilé ìyá ẹni Mákà ó wà láàrin wọn bí wọ́n ṣe bí ọmọ ṣùgbọ́n tí wọ́n bí wọ́n máa pé ọmọ èèmọ̀ ni ìyá tó lóyún ẹ̀gá máa pé oyún tó ní oyún kàyéfì ni látara nǹkan tọ́lọ́ bá fi hàn wọ́n bí ànábì sallallahu alaihi wasallam wọ́n rí ànábì sallallahu alaihi wasallam ànábì dàgbà sallallahu alaihi wasallam nígbàtí ànábì tó di bí ọmọ 40 ọdún Ọlọ́run bá rán Jibrilu sí pẹ̀lú gbólóhùn Iqra gbólóhùn kọ́kà lẹ́yìn náà Ọlọ́run tó sọ suratu Mudaththir kalẹ̀ ya ayyuha Mudaththir qum fa'andhir mo pè rẹ̀ tó ń pè dásọ́bọ̀ dìde máa sì kìlọ̀ káàkiri afáwà àgbà Ibn Qayyim Jawziyya rahimahullah nígbàtí ń sọ ìtàn ànábì fún wa ó ní inú Zad Ma'ad ó ní nubbiya bi Iqra ó lásọ ànábì dí ànábì Ọlọ́run pẹ̀lú gbólóhùn Iqra read wa ursila bi Mudaththir ó láwá sọ di òjíṣẹ́ Ọlọ́run kó máa jíṣẹ́ káàkiri pẹ̀lú gbólóhùn ya ayyuha Mudaththir qum fa'andhir ẹ̀rì ń bí ìgbà náàbì já náàbì onígbàtọ́lọ́run sọ gbólóhùn Iqra kalẹ̀ ìgbà tó dé òjíṣẹ́ Ọlọ́run gbàtọ́lọ́run sọ Mudaththir kalẹ̀ ọbẹ̀ sí jíṣẹ́ láàrin àwọn kùfàrù Mákà mushrik Mákà àwọn aláìgbàgbọ́ Mákà àwọn ẹlẹ́bọ Mákà àwọn èèyàn ń gbà díẹ̀díẹ̀ ó di wípé wàhálà dé wọ́n gbógun ti àwọn tí ń gba Islam lọ́wọ́ ànábì ọ̀pọ̀ ànábì ní kankan kí wọ́n kú ní Mákà lọ sí Habasha bídálìpẹ̀ ní Ethiopia lẹ́nu kí wọ́n gbẹ̀sẹ̀ wọn sá nígbà tó dásìkò Ọlọ́run ní gbogbo yín ẹ kó Mákà ẹ lọ sí Madina anúwá sí wọn sàábẹ́ mo ti láàrín ibi tí ẹsẹ̀ ní àjò lọ ọwọ́ ajúwe aláyẹn ọjẹ́ Madina báyìí ṣe ń ṣe ìrìn àjò láti Mákà lọ sí Madina ni Ànábì lọ́wọ́ kò lé Abubakar ní òun fẹ́ máa lọ Ànábì nìkan máa ti lọ Ànábì fẹ́ yìnyàn ní alábàárin Ànábì àtàbákì náà jáde káyìn wọ́n lọ sí Madina
wọ́n nígbà wọ́n dé Madina wọ́n náà sọ pé adikhu bi hadha al-yawm ẹ̀yin mùsùlùmí ìtàn òní ẹ̀kọ́ sílẹ̀ ẹ̀dẹ́ tí ò ní kọmọ̀bẹ̀ nínú tàn gbèsè ayé yìí àwọn sàábé déètì ọjọ́ yẹn lẹ̀ wọ́n ń pọ̀ ọjọ́ yẹn ní yawmu hijrati Rasul sallallahu ọjọ́ ìjírà ànábì ọjọ́ tí ànábì sí àjò nílùú Madina wọ́n wà ń bẹ̀ Ọlọ́run padà wá gba ẹ̀sìn láàyè wọ́n ní ìjọba Islam àdúgbò agbóǹkọ kalẹ̀ ìlànà ìgbàgbọ́ ó léètò ìlànà ìjọsìn ó léètò ìlànà ìwà ó léètò ìlànà ètò ìṣúná-owó ó léètò ọ̀rọ̀ àwùjọ ó léètò ọ̀rọ̀ òṣèlú ó léètò ọ̀rọ̀ òfin ó léètò ọ̀rọ̀ ìdájọ́ ó léètò gbogbo kan bàbá bímọ bó lẹ́sẹ̀ súná ọmọ ó léètò afẹ́sìpẹ̀yàwó afẹ́lọ́kọ ó léètò bàbá kú ó léètò tàbá kú tàà fi nǹkan lẹ̀ bó ni ó sì pín gbogbo ẹ̀ pátá lọ́wọ́ alẹ́kẹ̀ ọlá ló fà náà bí ṣe láàrin 10 years anábì lò 30 years ìlú Maka ó lò 10 years ìlú Madina gbóntánà fi jíṣẹ́ Ọlọ́run jẹ́ 23 years ọdún 23 péré ẹ̀sìn náà ló wá kárí ayé bọ́tọ́ wá di àsìkò Umar radiyallahu ta'ala anhu nígbà anábì jáde láyé wọ́n yà bá gẹ́gẹ́ bí olórí nígbà bá kánà jáde láyé wọ́n yọ gẹ́gẹ́ bí olórí Umar wá ń bá jọba ẹ lọ ọ̀kanú àwọn gọ́fìlẹ̀ wọ́n ń pè ní Abu Ash'ari òun ló wá kọ lẹ́tà ránṣẹ́ sí Umar pẹ̀rẹ̀ Umar àwọn lẹ́tà rẹ̀ tó ń kọ ránṣẹ́ sí wa ó ti pọ̀ ńlẹ̀ ṣùgbọ́n ó dàrú mọ́ wa lọ́wọ́ ààyè tàbá kú lẹ́tà 5 sílẹ̀ ààyè mẹ́wú lọ sáájú ara wọn mọ́ torí kò ní déètì Africa ní déètì mọ́rọ̀ wá sọ gbogbo àwọn sàábẹ́ tí wọ́n ṣẹ́kù ẹlọ foríkorí wọ́n wá dábò oríṣiríṣiríṣi ṣùgbọ́n bí tí àbá wá pọ̀jù sí o ní pé ẹ jẹ́ ká fi ìrìn àjò ànábì láti ìlú Mọ́kà wá sí ìlú Madina ẹ jẹ́ á fi ṣe ìbẹ̀rẹ̀ déètì wa wọ́n wá ní ìjírà ànábì láàfin máa kàùnkà ìgbésẹ̀ ayé àwọn mùsùlùmí báwọn olóyìnbó ṣe níbi á sí máa ń ká tí wọ́n tí àwọn Persian tí níbi á sí máa ń ká tí wọ́n táwọn Romans tí níbi á sí máa ń ká tí wọ́n ní wá ní àkáwà máa jọ wọ́n ní wá gbé tàwà náà kalẹ̀ iná ń pè ní al-aam al-qamari al-hijri ọdún táwọn fi òṣùpá kà táwọn fi ojú ọ̀run kà pẹ̀lú ìjírà ànábì sallallahu alaihi wasallam wọ́n ti wá ń ka bọ́ látàyé Umar ayúmọ̀ ló dípá ń lò lódòfin lè ní ọwá di 1446 náà láwáyé ẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn ọdún mẹ́rin àti ọdún mẹ́rìnléláàádọ́ta 1446 òní ìwárí tàà wà ń bẹ̀ yìí wá ní 24 ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún àwa mùsùlùmí 1446 tó túnmà sí pé pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run jímẹ̀ ní òun náà lópin jímà ní ọdún hijira tọdún jímà ọjọ́ mẹ́jọ ní jímà àkọ́kọ́ nínú ọdún mi 1447 káàbọ̀ sí ọdún 1447 jímà tí ń bọ̀ àti wà nínú ẹ̀ kí wọ́n ní gẹ́bí mùsùlùmí a fẹ́ parí ọdún kan a fẹ́ kó sọ́dún kan kí lójú ṣe wà ìyẹn lọ́rọ̀ ta fẹ́ bá wọ́n sọ lẹ́ni bó ṣe pé lè jájòjì lára àwọn ẹ̀kọ́ àmàpádùn kan ní ọdún ní kíkà bá ti ń yí bá ti ń dé ọdún nù
afẹ́ bọ́ sọ́dún mi afẹ́ bọ́ di year mi tí wọ́n bá ń sọdún ọdún kìí celebration kìí ṣàjọyọ̀ year ó yàtọ̀ fún Eid ọdún yàtọ̀ sí ayẹyẹ pàǹdùnú ó ní pé òǹkàtà ń káàbọ̀ ọdún kan fẹ́ délẹ̀ o afẹ́ bọ́ sí ọdún mi. àwọn afẹ́ Islam wá wo ẹ̀rí inú suratu Hashir aya 18 ọlọ́niyá ayyuhal ladhina amanu òun lápẹ̀tẹ́ ẹgbẹ̀lọ́wọ́ bá gbọ́ taqullaha ọlọ́ni ẹ bẹ̀rù Ọlọ́run ẹ páyà Ọlọ́run walitanzur nafsum ma qaddamat lighad kí ẹ̀mí kọ̀ọ̀kan kí ọmọ kíní ti síwájú ọ̀la ẹ̀rí ẹ̀mí kọ̀ọ̀kan kó ọmọ kíní ti síwájú ọ̀la wattaqullaha ọlọ́ni ẹ páyà Ọlọ́run innallaha khabirum bima ta'malun ọmọ gbogbo tẹ́ẹ̀sì ni wọ́n náà bá alékẹ́ ọlá ló ní òye lé lórí òkú sásẹ̀gbẹ́ o. Àfáà Ibn Kathir rahimahullah ó ní tọ́lọ bá ń sọ fáńbí ní pé hasibu anfusakum ẹ ṣe ìṣirò ara yín kan tó bá yín ṣe ìṣirò ẹgbẹ́sẹ̀ yín lórí òṣùwọ̀n kan tó bá ìgbè lórí òṣùwọ̀n bẹ́ẹ̀ náà ni Umar ibn Khattab sọ bẹ́ẹ̀ ẹ̀sì ìṣirò sẹ́yìn kí a tó bá yín ṣe ẹgbẹ́sẹ̀ lórí òṣùwọ̀n kí a tó bá ń gbélé ọ̀la tọ́lọ́wọ́ bá ń sọ ń bẹ̀yẹn ọ̀la àlìkẹ́ àmọ́ ni níjọ́ta ń lọ ọdún síwájú Ọlọ́run láti ṣe àlàyé bó lásì láyé wa nínú ọ̀rọ̀ Ànábì sallallahu ó ní béèrè mẹ́rin kan bẹ tí wọ́n bí ẹnì kọ̀ọ̀kan léèrè kò sẹ́njọ́ escape béèrè yìí àfá ò ní escape ẹ̀ jẹmọ́ bẹ́ẹ̀ olówó tálákà olórí ọmọlẹ́yìn ẹ̀rì abúlẹ́bù Mas'ud radiyallahu anhu náà sọ pé la tazulu qadama abdin yawmal qiyamati hatta yus'ala an arba' ó ní ọmọnìyàn ẹsẹ̀ rẹ̀ méjèèjì kò ní yẹ̀ kò ní gbò níwájú Ọlọ́run tí ó fi yanjú béèrè mẹ́rin an umrihi fima afna ábílẹ̀ ìrọ̀ ọjọ́ orí ẹ̀ tó lómbó lólò sí ọdún mélòó ló lò láyé èmi lò 60 years ìwọ lò 70 years tó ń lò 50 years ẹnìkan lò 30 years gbogbo ọjọ́ orí mo bí wá lérè your life fima afna ìbòlá lò sí fima yuridillaha aw fima yugdibu ṣe tí tẹ́lọ̀ọba lọ́rùn láàrín sí ní àbí tí gbẹ́nà bá ń àwọn tí a ń ṣe rere wọn láyé náà ni a tí a ń ṣe bí wọn láyé náà ni tí ilẹ̀ bá mọ́ báyìí the same àtẹ́ntó ṣe rí àtẹ́ntó ṣe ibi the same time náà ọkànlá àwọn mọ́sálásí àwọn akírù aláyé lọ náà wọ́n kàn bẹ lóòtẹ́lì tí a ń mutí lọ́wọ́ tí a ń bá aṣẹ́wó sùn táìmù kanáà lájọ́ ń lò bóò ní kálùkù sí ló jẹ́ lọ yàtọ̀ wó bí kálùkù lè rẹ̀ ẹlẹ́ẹ̀kejì inú béèrè an shababihi fima bla wọ́n tún dá àsìkò ọ̀dọ́ nígbàtà jí ọ̀dọ́ wọ́n á dá yọ inú ọjọ́ orí wa àwọn àfáà tí a mọ̀ nípa ọmọ ẹ̀dẹ́ ni wọ́n sọ pé between 15 years and 45 years náà pè ní mari'alatu shabab àsìkò ọ̀dọ́ àsìkò mo lè gbé mo lè sọ ìgbà níbi wá ń sọ ní fíìmà àbúláńgbòlò bàjẹ́ sí tó pé ọ̀dọ́ máa ń bà sí kó jẹ́ ní àwọn kan rádáradá lọ́dọ́ máa ń ṣe àfẹ́ntọ́lọ́ bá bá kẹ́nu àwọn ọ̀dọ́ anábìlá abilé rí bọ́lọ́ bá àsìkò ọ̀dọ́ rẹ̀ jẹ́ sí àwa kan ti kọjá àyẹn nìsí àkan wà ń bẹ̀ àwa tá ti kọjá rẹ̀ bá ṣe lò ń gbà tó lọ ọlọ́bọ̀bí alẹ́ rẹ̀ àwọn tí wọ́n wà ń bẹ̀ ní ìsìn ọlọ́bọ̀bí alẹ́ rẹ̀ ìbéèrè ẹlẹ́kẹta amáàlìhì wọ́n bí wá léèrè owó wa dúkìá wọ́rọ̀ wa
lórí yẹn ìbéèrè méjì ni minayna iktasabahu níbo ló ti rówó min halalin aw min haram sọ́nà tó dá ló ti rí ní àbọ́nà tí ó dá tó bá rí lọ́nà tó dá oyege tó bá rí lọ́nà tí ó dá kẹ́ra wa ila ayna anfaka ń bò lọ́nà sí tó bá náà bí lọ́ dá oyege tó bá náà sọ́rọ̀ dá ọkẹ́ra lórí owó bèèrè méjì ni ọ̀nà ẹni kárò bí ó dá kásìnà bí ó dá min halalin ila halalin arí bí ó dá bí ó dá àwọn kan bẹ wọ́n rí wọn bí tí ó dá wọn náà bí tó dá kò wọlé inna Allaha tayyibun la yaqbalu tayyiban ọlọ́ọ̀bá mímọ́ ní kò jẹ́ gbà nǹkan lọ́wọ́ ìkọjẹ́ mímọ́ àwọn àmì orí owó wọn lọ́nà tí ó dá wọn náà bí tó dá kò wọlé arówó bí ó dá anábi tí ó dá ọ̀ràn ní arówó bí tí ó dá anábi tó dá ọ̀ràn ní àfikárí bí tó dá kánìsì tó dá àgbọ̀ parọ́ rówó àgbọ̀ tàn rówó àgbọ̀ lùbìsì lówó àgbọ̀ jálè gbogbo tí ó jẹ́ lẹ́tọ̀ọ́ gbogbo sọ́dọ̀ wa owó kò sì kéré wájú Ọlọ́run alábìnrin kó dá bọ́ bá ṣe 1 naira tí 1 naira mi bá bọ́ ṣe lápò lọ́nà ẹ̀tọ́ ọ̀kẹ́ran bí wọ́n rẹ̀ ẹ̀tẹ́ náà bá bọ́ ṣe lọ́nà ẹ̀tọ́ mọ́kẹ́ran níjọ́ àná mi fẹ́ jáde láyé ó níta ni mo jẹ́ léwó mi fẹ́ gbégbèsè lọ́dọ̀ Ọlọ́run ẹnìkan jáde náà sàbẹ́ ó lè mi anábìlẹ̀ lóní dirhamun wahid because pé 1 naira anábì ní Abbas bá ń sanwó yẹ fún 1 naira péré anábì ọ̀fẹ́ gbé lọ́sọ́dọ̀ Ọlọ́run ó lọ́wọ́ ọ̀fẹ́ déwájú Ọlọ́run rojọ́ ẹwà wo àrùkọ́yí ní tẹ́rì kọ̀kọ́ wá ń ṣe jìbìtì à ń lò ẹ̀rì tí a bá dẹ̀rọ ẹ̀wò tó wó olówó bá ń bẹ lọ́wọ́ ẹ̀ tó fi kú yọ gbẹ̀sẹ̀ lálìkà mọ́ kò ní gbówó lọ́wọ́ ìdí ẹ̀ máa gbà lọ́wọ́ ní ẹ̀san tó ti bá ní ṣẹ́rẹ̀ inú ṣẹ́rẹ̀ ó ti yọ tí ó bá ní ṣẹ́rẹ̀ inú ṣẹ́ àbúrú ẹni tó jẹ ní gbèsè ó ti yọ ó tó fi kún ṣẹ́ àbúrú tẹ́ ẹlẹ́ẹ̀kẹrin nù bèèrè àni ilmihi madha amila bihi ábìlérè nípa ìmọ̀ rẹ̀ kí ló fi mọ̀ ṣe ìmọ̀ tá a máa ní gbogbo ló lò mọ̀ sí gbogbo tí jẹ́ knowledge kódà tí má gbẹ̀ ìmọ̀ tí má tẹ́lọ̀ ìmọ̀ ni kìí ṣe máa kéwú nìkan kìí ṣe máa wé nìkan ṣe ìmọ̀ tá a ní sọ́nà tá a lò sí sọ́nà tó tẹ́lọ̀ bá lọ́rùn àbí ọ̀nà tí ó dá tó dìde léyìí ló fi wá sí pé tí ọdún bá fẹ́ délẹ̀ báyìí a máa ṣe nǹkan tá ń pè ní al-muhasaba ìṣirò ojúṣe wa àkọ́kọ́ nù ká ṣe ìṣirò ṣẹ́ wa èyí a máa ṣe ìṣirò ṣẹ́ a máa ṣe individual ìpele ní ìṣirò ṣẹ́ nínú ẹ̀sìn wa ọmọbẹ al-muhasabatu yawmiyya daily evaluation daily accountability kílẹ̀ sú bóòdù mú sí lónìí kọ̀yẹ̀wó ọmọbẹ al-muhasabatu usbu'iyya weekly accountability every week ìrọ̀jọ́ òní Friday lálẹ́ Friday èyí máa ń ṣe weekly accountability bó mú sí lọ́sẹ̀ ó sì ń bẹ al-muhasabatu ash-shahriyya monthly accountability monthly evaluation oṣù kan the last week oṣojú ọ̀run ni a máa ń ṣe accountability oṣù kan lẹ́nà wá ní al-muhasabatu as-sanawiyya annual accountability annual evaluation ìyẹn làwa máa ń ṣe this week last week of Zulhijjah àsìkò táa wà ọ̀sẹ̀ táa wà ní bó mo ṣe lòó àwọn afáwà wo Imam Ibn Qayyim rahimahullah ó jẹ́ bá ní kí mùsùlùmí ṣe ìṣirò ṣẹ́ rẹ̀ kí la máa kàtọ́ mẹ́sà kéèsì olókọ̀bẹ̀ lórí al-fara'id wal-wajibat ìdákọ̀ sí ìṣirò rẹ̀ láwọn ọ̀ranyàn ẹ̀sìn tó bá ṣe ojoojúmọ́ ní wákàtí 5 bó mú ṣe kí sí
sọ́lọ déédé mọ̀ ń dá kí ni mọ̀ kí jàmá ni mọ̀ ń jàrún pọ̀ ni ẹ̀rì tó bá sí ọ̀sẹ̀ jímà wà nú ẹ̀ bọ́ mọ̀ sí kí jímà ìgbàmọ́dé jímà tó bá sí ọdọọdún àwọn Ramadan ń bẹ́m̀bẹ̀ tàbá lólọ́ tàbá láàájì bẹ́m̀bẹ̀ ẹ̀rì tàbá ló tàbá yọ sàká bẹ́m̀bẹ̀ àwọ̀ tọ́lọmbá ní kéèyàn yege lórí àwọn ọ̀ràn yà á pọ̀ sí as-sunanu wal mustahabat àwọn sí àṣegbò rẹ̀ bí náfílà bí sàrá bí kìyàmùlé bí ká ma kálùkọ́ alẹ̀ bí ká ma sàsíkàl bí ká ma ṣeréré átùn wá wò abala mi o náà ni al-muharramat àwọn ọmọdé bí Ọlọ́run tá ń débẹ̀ áwò gbogbo kàbáìrì àwọn ẹ̀ṣẹ̀ láńlá bí ẹbọ bí kúfùrù àìnígbàwòsọ́lọ̀ bí olè bí sìná bí ọtí mímu bí ká máa gbowó èlé bí ká máa ta tẹ́tẹ́ bí ká máa pààyàn ká máa dẹ̀jẹ́ lọ́nà ẹ̀tọ́ ká máa pààyàn lẹ́kún àwò gbogbo lè yóò wò lẹ́yìn náà láwà ayẹwà agbélórósùn tó ẹ pé ìṣirò ojoojúmọ́ lásẹ̀ tàbí tọ̀sọ̀ọ̀sẹ̀ lásẹ̀ tàbí tó tó sù lásé tàbí ọdọọdún láṣe tàbá wá rí pé ṣe dáadáa tàà sí ọ̀pọ̀ jà ìdáná nahmadullah àwa dúpẹ́ fọ́lọ́run ìrọ̀ Ọlọ́run mọ́mọ̀ dúpẹ́ tó jẹ́ kí ṣe olóore mi dájú sí aburú mi lọ tó jẹ́ ọ̀pọ̀ jù sí aburú mi lọ àdúpẹ́ gbogbo ìpé aburú lọ bá pọ̀ jù dáadáa lọ náà ti bọ́ àfúsànà àbára wa wí ábílé mọ́ ara wa èmi náà mọ̀ sílé ìtàn bó mú sí fẹ́ síwájú Ọlọ́run nífi mẹ́nu àdísì àbísàrí Gìfárí mẹ́sọ́ Muslim Imam Nawawi mú wá àdídọ́bẹ̀rẹ̀ pé yá ìbádí Ànábì ní Ọlọ́run sọ pé gbogbo ẹ̀yin ẹrú mi gbogbo sẹ́yìn pátá níbọ̀ yín tọ́jú ẹ̀ máa sì san kálùkù lẹ́sànsẹ́ rẹ̀ gbogbo ẹnikẹ́ni tí ma wá san lẹ́sànsẹ́ rẹ̀ tó wá rí pé dáadáa ló ń bá pàdé fàlìyà àmàdùlọ́ha kò yá dúpẹ́ fọ́lọ́ olúwa máa ń wọ̀jẹ́ dàgẹ́rẹ́ dáadẹ́k ẹ bá wá sí pé ń gbàjọ́ wà rí tí ọ̀dá lọ bá pàdé fala yalumanna illa nafsa kò gbọ́dọ̀ bẹ́ nìkan ara ẹni kó bó kò gbọ́dọ̀ blame ẹnìkan ara ẹni kó bó bá sí máa sí tàbá wá ṣe sírò tán tọ́lọ̀ wá ní kákẹsẹ̀ járí nídìí ìsìrò ní tó kù náà ni al-musharaka àwa àdámájẹ̀mù pẹ̀lú Ọlọ́run mo fẹ́ kí in tó kù núgbìsí ayé mi kọ́ dáa jù bí mo ṣe lọ fápọ̀ ní ìsìn tó pẹ̀ tọdún láṣẹ àwọn tí pẹ̀lú Ọlọ́run mo dámájẹ̀mù gbogbo tí mo ń ṣe láìdá mi ní sí mọ̀ gbogbo tí mo ṣe dáadáa ma mójútó àtúnfikún musharatan àdámájẹ̀mù tàbá wá dámájẹ̀mù tán ìjọ wà tẹ́lẹ̀ májẹ̀mù dáadáa ẹ̀rí o náà ni al-mu'adhaba àwa máa ń sin dáadáa àádùn máa ń dáadáa fẹ́sì lẹ́yìn náà kó al-mujahada àwa máa jara wa jẹ́mi ara wa lógun tó bá fẹ́ yẹ gẹ̀rẹ̀ ànígbà lẹ́yìn náà ló wá kó al-muraqaba àwa máa fi Ọlọ́run sọ́kàn gbogbo tàbá fẹ́sì bàbá wà nínú ilé wa akọ̀nà Ọlọ́run bàbá wọn bí iṣẹ́ wa akọ̀nà Ọlọ́run bàbá dáwà akọ̀nà Ọlọ́run bàbá wà láàrin àwọn èèyàn akọ̀nà Ọlọ́run bàbá jókòó akọ̀nà Ọlọ́run bàbá náà akọ̀nà Ọlọ́run ní à ń pè ní muraqaba a ní gbàgbé Ọlọ́run gbákan muraqaba ní máa díyàn lọ́wọ́ àti sàìdá oní máa ràn yàn lọ́wọ́ àti ṣe dáadáa pé tó wá dáa kọ́nà bàbá mi ń dì nǹkan yìí muraqaba ní ẹ̀rí pẹ́pẹ́ mi yẹ́ lè wà ń bí iṣẹ́ wọ́n ń pín bribe muraqaba ní ò jẹ́ kí a gbà bribe haram ni mi ò ní gbà mi ò ní fún yàn ìjọ ẹ̀ká jẹ ìjọ ẹ̀ká mú ìjọ ẹ̀ká gbọ́ ìjọ ẹ̀ká wò ìjọ ẹ̀ká wọ̀
nítorí ẹ ká ṣe muraqaba ní máa dìyàn lọ́wọ́ tí èmi ṣe tó gbọ́lọ̀ bá mẹ́ pẹ̀lú wa kana Allah alaykum raqiba ọlọ́nà ò mọ́nìtọ̀ yíò lẹ́rí pé ń jọ tí Jibril wá bá Ànábì tí ń bí lè ọ̀rọ̀ ẹ̀sìn tó wá débi pé mọ́wàl insan kí ní jẹ́ dáadáa Ànábì ní al-insan tí jẹ́ rere náà pé an ta'buda Allah kọ máa sin ọlọ́ọ̀bá rẹ̀ ka'annaka tara gbígbà tó ń rí fa in lam tara bí wọ́n bá ti ẹ̀rí fẹ́nù yàrá kò rí ẹ muraqaba bó bá ti ẹ̀rí orí ẹ káfọ́lọ́n sẹ́mù nígbà tàbá fẹ́ bọ́ sínú ọdún tuntun ìyẹn ọdún tó ti rí kọjá nù dáṣínú tàbá kíwàá máa ń ṣe lọ́dún tuntun láti coming week lọ àkọ́kọ́ ń bẹ mùsùlùmí gidi àkọ́kọ́ wọn ni at-takhtit wa tanzim planning and organization mùsùlùmí gidi máa plan ọdún tí mo fẹ́ kó sí what's my plan yóò wò rẹ̀ kí mo fẹ́ ṣe ọmọbẹ̀nù wa ọfẹ́ kí mo fẹ́ kí ní àwa ní plan fún kí ó yẹn lọ́dún yìí mo fẹ́ bẹ̀rẹ̀ ilé kí ó àwa àfà anytime kódà kò sí online and my plan for this year to learn Arabic ọgbọ́dọ̀ wà yìí á plan fún ara rẹ̀ á plan fún ẹbí á plan fún àwọn ọmọ wa gẹ́ mùsùlùmí nínú ẹ̀wà ní at-tanzim organization a jẹ́ kí gbogbo kan wà lórí ètò nǹkan báyìí nínú ilé ó gbọ́ ṣẹlẹ̀ lásìkò báyìí nǹkan báyìí fún mi ó gbọ́ ṣẹlẹ̀ lásìkò báyìí ẹ̀rì lẹ́yìn lọ́gbù tenvis execution implementation ìta plan fún tààfẹ́ ètò sí báwo la ṣe máa ṣe kò ní jẹ́ pé yọ́kàn wà nínú tákàdá lásán tàbí yọ́kàn wà nínú ọpọlọ wa lásán a bẹ̀rẹ̀ sí ṣe a bẹ̀rẹ̀ sí implement ẹ̀ execute ẹ̀ díẹ̀ tàbí tí wọ́n ń ṣe lọ a máa ṣe kẹ́rẹ́gbẹ́ ní mùtàbá follow up yóò ṣe follow up inú follow up náà ń pè ní tekyin evaluation ló sì pé tí ma fẹ́ ṣe nǹkan mo fẹ́ ṣe nǹkan lóṣù mẹ́ta nǹkan báyìí mo fẹ́ ṣe lóṣù mẹ́ta for 3 months dábá lọ́sẹ̀ àkọ́kọ́ àbálẹ̀ sí ń tààlà fẹ́ ṣe lọ́sẹ̀ kàlásì kí ní bọ́ bá di oṣù mẹ́ta láti wá máa ṣe evaluation failure eléyìí lójú sí àwa mùsùlùmí káyíwó bá ṣe lọ́dún tó kọjá káyẹ̀wò kásì plan fún ọdún tó ta fẹ́ bọ́ sí pẹ̀lú ògùnlọ́dọ̀ Ọlọ́run kò ní 24 last week Zulhijjah jí máa jọ mẹ́jọ àti bọ́ sínú ọdún tuntun àbí Ọlọ́run bá ní kẹwàlá ọba tó ní àbẹ̀rẹ̀ ọdún 1446 tàbí sí pé ọ̀sẹ̀ ìgbẹ̀yìn láwàá pé ọ̀sẹ̀ ìgbẹ̀yìn náà rí lọ́njẹ́ kárẹ̀yìn rẹ̀ kọwàájẹ́ 1447 kọba wà láyé kọwàájẹ́ 1447 kọ dájú 1446 lọ fún wa fún ara fọ́mà kàtọ̀rọ̀ àforíjì kọ́lọ̀ fún rẹ̀síwájú wa Allahu Akbar